Mo kí yín tẹ̀ṣọ́ mo sì kí yín tológun ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ tí ẹ sì ti ń wò mí ẹ̀ẹ́dẹ̀ òdòbí ṣàlàáfíà ni ẹwà gẹ́gẹ́ bí èmi náà bí mo ti wà lónìí. Adéọlá mi Ọlátúnjí ẹwà Yorùbá òun náà ni orúkọ tèmi. Mo tún ti dé bí ìṣe mi. Orúkọ wo òun ni mo mú wá lónìí? Ajayi ni. Ajayi ògidì olú oníkànga àjípọn ó bómi òṣùrù wẹ̀dà. Irú ọmọ wo ní jẹ́ Ajayi? Ṣe rí bí obìnrin bá ti bímọ tán lọ́jọ́ ìkúnlẹ̀ tó bá jẹ́ pé ọgbà tó bímọ yìí tán irú ọmọ bẹ́ẹ̀ ó sì rọra da ojú ó dà bo ilẹ̀. Irú àwọn ọmọ yìí la máa ń pè ní Ajayi. Ọmọ tó jẹ́ wípé ọgbà tá a bí tán lẹ́yìn tí a bí tán yìí ó dojú bolẹ̀ òun ni Ajayi. Nínú fọ́nrán tí ó kọjá tí mo ti ṣe àlàyé nípa ọmọ tí à ń pè ní Ilori, ìyàtọ̀ tí ń bẹ nínú àwọn méjèèjì gẹ́gẹ́ bí mo ti kí oríkì Ajayi ṣe mọ̀ wípé Ilori ń tiẹ̀ Ilori àkútè gbòǹgbòlòkò òun lóríkì tiwọn. Tí a mọ̀ sí Ilori ẹni tó jẹ́ wípé wọ́n rí nǹkan àlejò rẹ̀ kó tó di pé wọ́n lóyún rẹ̀ ni o. Ṣé mọ̀ wípé òun náà máa ń dojú bolẹ̀ ṣùgbọ́n ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì ni wípé a rí nǹkan àlejò tiẹ̀ kó tó di wípé àbí òun kó tó di wípé wọ́n lóyún rẹ̀. Àmọ́ ẹni tó jẹ́ Ajayi ń tiẹ̀ gbogbo rẹ̀ lọ ní mẹ̀lọmẹ̀lọ òun kàn ṣe kíni ó dojú bolẹ̀ ìyẹn lọ́jọ́ tí àbí bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí. Ẹ ṣé púpọ̀ ẹ wo èdè Yorùbá èdè tó rẹwà gidi ni àṣà wa àṣà tó gbayì ni